ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi bó ni ẹ káàbọ̀ sórí ètò. Kéèsì tèmi ó ń gbé wa lọ sí ìlú Nevada ní Amẹ́ríkà. Ọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣé mọ̀ pé àwọn Yorùbá máa ń pòwe, wọ́n máa ń ní bí irọ́ bá lọ lójúgún ọdún ìjọ́ kan lóòótọ́ máa bá wípé ìyẹn ogún ọdún a sì máa jóni lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kéèsì tá a fẹ́ sọ̀rọ̀ ń pa léni. Ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ni ọkùnrin yìí, orúkọ ẹ̀ ń jẹ́ Thomas Randolph. Báwo ni èèyàn ṣe máa wà tí ó sì ṣègbéyàwó lẹ́ẹ̀mẹ́fà, obìnrin mẹ́rin nínú wọn ó sì kú ikú tó jẹ́ pé ó ní kọ́lọ́fín nínú. Now, Thomas Randolph had been married 6 times. 4 of those wives are dead. Ṣé pé àwọn obìnrin ikú nìkan? Ọkùnrin yìí ó tún wá gba owó ìnṣọ́ráǹsì ní ọ̀nà ìlọ́po mílíọ̀nsì lórí àwọn obìnrin tó kù yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ọkùnrin yìí tó ti ń ṣe tó ti ń mú jẹ. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àwọn obìnrin yìí ti ń kú mọ́kùnrin yìí lórí. Tọkùnrin yìí ń sọ pé sábàbí ibú, Ọlọ́run má jẹ́ ká yàn mọ́ bú kó jẹ́ téèyàn ni. Òun ò mọ bó ṣe jẹ́ tó jẹ́ pé àwọn ìyàwó ń kú mọ́ òun lórí. Àmọ́ ńgbà tọ́rọ̀ yìí ti wá ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀, ìyẹn ló jẹ́ káwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ sí wò pé irú ayé wo ló wá tó jẹ́ pé ìwọ kan ṣoṣo yìí làwọn obìnrin ń kú mọ́ lórí. Pé obìnrin mélòó ló gbúdọ̀ kú lé ọkùnrin kan ṣoṣo lórí? Tá a sì mọ̀ wò pé àyànmọ́ bú ni. Ẹ má bá mi kà lọ. Wọ́n bí Thomas Randolph ní ọdún 1955 ní ìlú Amẹ́ríkà. Àwọn èèyàn ní pé ó jẹ́ èèyàn tó lọ́yàyà tó jẹ́ pé ẹ lè ka mọ́bì kan bẹ́ẹ̀ bá ti ń gé lọ́wọ́ ní mọ́ bọ̀ ká. Ó jẹ́ oníkàláńkì ní èèyàn. Ó ṣàǹbá kádàrá ayé lọ. Bí mo ṣe sọ, ẹ̀mẹ́fà ni Thomas ṣèyàwó. Ìyàwó alákọ̀ọ́kọ́ orúkọ ẹ̀ ń jẹ́ Catherine Thomas. Òun àti yẹn níbẹ̀rẹ̀ ayé pẹ̀pẹ̀pẹ̀ ni wọ́n fẹ́ra wọn. Ọmọbìnrin náà wà ní bí ọmọ ọdún méjìdínlógún 18 years nígbà tí wọ́n fẹ́ra wọn. Àmọ́ àárín wọn ògún, wọ́n máa ń jà, ọkùnrin máa ń bínú, ìmọ̀ pàkúrú mọ́ obìnrin. Fọ́pọ̀lọpọ̀ ọdún obìnrin yẹn fara da gbogbo wàhálà yẹn, bí iṣẹ́ mọ̀ kó máa nà án, bí kó máa kígbe mọ́, bí kó lẹ̀ nǹkan mọ́. Ó tún ṣe ìnṣọ́ráǹsì owó iyebíye lórí ọmọbìnrin yìí. Àmọ́ nígbà tí wàhálà yẹn pọ̀ jù, Catherine wọ́n ṣàkóra wọn sílẹ̀. Kódà Catherine ròyìn pé lóòótọ́ àwọn ti jàjà túká, àmọ́ síbẹ̀ ìmọ̀ halẹ̀ mọ́ òun, ìmọ̀ dẹ́rù bà òun. Wọ́n àti Catherine wọ́n fẹ́ra wọn ní in the 70s. Wọ́n sọ pàtó ìgbà tí wọ́n fẹ́ra, àmọ́ ọdún 1983 ni wọ́n pínyà. Ọjọ́ tí wọ́n pínyà tí wọ́n parí ẹjọ́ tí wọ́n tú wọn ká, ìjọ́ yẹn gangan náà ló fẹ́ obìnrin kejì tí orúkọ ẹ̀ ń jẹ́ Becky Galt. Lẹ́yìn ọdún mẹ́ta tóun àti Betty ti fẹ́ra wọn, ṣàdédé ni wọ́n bá òkú Betty tí wọ́n yìnbọn fún lórí ní inú ilé wọn ní Utah ní 1986. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Thomas lẹ́nu wò, ó ní ìbọn yẹn ṣèṣì yẹn ni. Wọ́n fi ẹ̀sùn apààyàn kàn. Àwọn délé ẹjọ́, àwọn júrì ní kò sẹ́rìí tó dájú tán lè fi múlẹ̀ pé lóòótọ́ ló fínúfíndọ̀ pa Becky. Ó sì gba life insurance $150,000 ní owó tó gbà lórí ẹ̀mí Becky. Lóòótọ́ wọ́n túlẹ̀, àmọ́ àwọn ọlọ́pàá ọkàn wọn ò mọ́ sí. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yẹn ejò rẹ̀ ó lọ́wọ́ nú. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹta Gaynor Almond, ìyẹn tiẹ̀ wọ́n fẹ́ra lẹ́yìn bí ọdún méjì tí Becky ti kú. Wọ́n jọ rìnrìn àjò yẹn, wọ́n sọ pàtó ìgbà tí àárín wọn túká. Ìdí tó ọmọbìnrin yẹn dẹ̀ ṣe kọ̀ sílẹ̀, òun sì wà láyé o. Ṣé mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ pé ìgbéyàwó 6 ló ṣe, 4 nínú àwọn obìnrin yẹn kú. Catherine alákọ̀ọ́kọ́ ó wà láyé. Ẹlẹ́ẹ̀kẹta yìí náà Gaynor ó wà láyé. Nítorí Catherine ó kọ̀ sílẹ̀, Gaynor náà kọ̀ sílẹ̀. Ìdí tí Gaynor dẹ̀ ṣe kọ̀ sílẹ̀ ni pé níjọ́ kan tó lóun nu ìbọn òun, wípé ìbọn yẹn òun ṣèṣì yìn. Ọlọ́run ni ò jẹ́ kí ìbọn ba ọmọbìnrin lórí. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọ̀wà kan náà tó ti ń hù tí Catherine náà sọ, bí Becky náà tún ṣe kúkú tí ó ní kọ́lọ́fín nú, gbogbo yẹn ni Gaynor rò papọ̀ tó fi yá àkọsílẹ̀ pé ó dàbí pé bóun ò bá kú òní, kọ́ bá jẹ́ pé ọkùnrin yìí yóò pa òun, yóò wà ló ṣèṣì bó ṣe ní ó ṣèṣì nígbà tí Becky bí yẹn ṣe kọ̀ sílẹ̀ nìyẹn. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn jẹ́ Frances Randolph. Òun náà ó fẹ́ yẹn lẹ́yìn ìgbà tí Gaynor tí yẹn kọ̀ọ́lẹ̀. Ó ní àrùn ọkàn, ìyẹn heart disease. Ó sì wà ní ìwòsàn, wọ́n ń tọ́jú ẹ̀. Àmọ́ ṣàdédé ni gbogbo ẹ̀ yíwọ́. Ikú tó kú yẹn wọn ò lè fìdí
n tó pa wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀. Ikú yẹn ó ní kọ̀lọ̀fín nínú. Lẹ́yìn ikú Francis, Thomas ó tún gba life insurance lórí ẹ̀mí Francis. Lẹ́yìn bí ọdún bíi mélòó kan ó tún fẹ́ Leonard Stapleton, àmọ́ ìgbéyàwó yẹn kò pẹ́ tí wọ́n fi fira wọn lẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n kọra wọn lẹ̀, ọmọbìnrin yẹn ó ṣàìsàn, ó ní àrùn jẹjẹrẹ, ìyẹn cancer. Àrùn yẹn ni ó pa á. Òun nìkan nínú àwọn obìnrin tó fẹ́ ni wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ pé ikú tiẹ̀ kò ní kọ́lọ́fín kankan nú. Àìsàn tó ṣe òun ló pa. Àwọn ẹbí ẹ̀ náà sọ bẹ́ẹ̀ pé àìsàn yẹn ló pa. Báwa fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ní ìyàwó ẹlẹ́ẹ̀kẹfà, orúkọ yẹn jẹ́ Sharon Cox. Ìyẹn nígbà tí wọ́n fẹ́ra wọn nígbà di 2008 lọ́jọ́ burúkú yìí, Thomas ní pé ọmọkùnrin kan tó máa ń bá òun ṣiṣẹ́, orúkọ yẹn jẹ́ Michael Miller, ipe yẹn àwọn tó máa ń báyàn ṣe nǹkan nu ilé tó ṣàbá ń bá kan nǹkan handyman, ipe ìyẹn fẹ́ digun jà wọ́n lólè. Pé ibi tó ti wá já ilẹ̀kùn wọlé ló ti yìnbọn pa Sharon, òun wá yìnbọn pa Michael láti má jẹ́ kí Michael lè pa òun. Ìyẹn ṣẹlẹ̀ ní Nevada ní ọdún 2008. Ìyẹn gangan ló wá fa wàhálà. Ṣé mọ̀ pé ó ti ń ṣe tó ti mú jẹ? Tẹ́ bá rántí pé mo sọ pé oníkàláńkì ní èèyàn ni tó jẹ́ pé ẹnu dùn ròfò, tó jẹ́ pé kò sírú wàhálà tó máa fẹnu gbára ẹ̀ jáde. Àmọ́ eléyìí bó ló ṣe jẹ́ tó jẹ́wọ́ nìkan, obìnrin 6 àti ẹ̀gbọ́n pé kan nu wọn ó ikú àìsàn ló kú. Àmọ́ àwọn 3 tó kù tí wọ́n kú, bó ní ikú wọn ṣe jẹ́ tó jẹ́ pé bí ìbọn ṣèṣì bà wọ́n lórí ni kíní kan ṣèṣì ṣe. Nǹkan tó jẹ́ káwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí nìyẹn. Ipe bó ló ṣe jẹ́ tó ṣe jẹ́ pé oní Michael, ẹni tí ń bá yín ṣiṣẹ́ ilé, ló já wọlé, ó pàyàwó tiẹ̀, ìwọ wá pa. Ọ̀rọ̀ yẹn kò kílíà. Àwọn ọlọ́pàá wọ́n á bẹ̀rẹ̀ ìwádìí. Ẹ pàdé mi nínú apá kejì ká wá wo ìdí ọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀ gangan. Ire o.